Mo kí ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi káàkiri àgbáláyé. Ní orí ìkànnì yìí ni a ti ń gbé ẹ̀sìn, ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ, pàápàá jùlọ ti ilẹ̀ Áfíríkà lápapọ̀. Lónìí, mo fẹ́ tẹ̀síwájú láti yànnàná àwọn ohun Ifá tí a ṣàlàyé ní inú fídíò tí ó kọjá, léyìí tí ó jẹ́ odù Ifá Èjìogbè. Nínú fídíò náà, ṣé mọ̀ pé a sọ̀rọ̀ nípa oríkì Ifá kan tí ó sọ báyìí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà, ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ ìmúmu, ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń folú èsúnsún sẹ́nu, ohun torí ń torí, ohun tóòrè tóòrè ni wọ́n ń fún ọba Mákin lóde Ìrànjẹ́ kó lè bá àfohun torí tóòrè tani lọ́rẹ. Adífá fún Ògo Tẹ́ẹ́rẹ́ níjọ́ tí ń gbógun lọ ẹ̀yìn ìlú Ìwọ́nràn. Nínú ìwé tí mo lò láti fi ṣàlàyé Ifá yìí fún yín, ìwé yìí ó tẹ̀síwájú láti jẹ́ ká mọ àwọn ìtumọ̀ àwọn ohun Ifá tí ó wà nínú Èjìogbè yìí. So mo láǹfààní láti jẹ́ kẹ́ mọ̀ síwájú sí àwọn nǹkan tí àwọn ohun Ifá yìí tí ó túmọ̀ sí. Ẹ máa bá mi ká lọ. Tí wọ́n bá sọ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀, ìwé yìí jẹ́ ká mọ̀ wípé orúkọ táwọn awo tí wọ́n dá Ifá ní ọjọ́ náà fún Ògo Tẹ́ẹ́rẹ́ nìyí. Ìyẹn túmọ̀ sí wípé Ògo Tẹ́ẹ́rẹ́ tí wọ́n sọ nínú odù Ifá yìí, orúkọ tí wọ́n fún òun ni ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀. So nígbà mìíràn, bí òwe ni orúkọ babaláwo wọ̀nyí máa ń jẹ́. Èyí ni pé Ifá máa ń fi àwọn orúkọ awo pa òwe nígbà mìíràn. Fún àpẹẹrẹ, ohun tí ó wà ní kíkún ni pípé àìlábùkù tàbí àìlábàwọ́n ni Ifá máa ń tọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ tí ó dúró gẹ́gẹ́ bí orúkọ àwọn awo tí ó dáfá náà. Kí là ń gbìyànjú láti sọ? Nínú odù Ifá tí a ṣàlàyé ní fídíò tí ó kọjá, ó sọ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀. Ó wá sọ wípé kó lè bá àfohun torí tóòrè tani lọ́rẹ. Ifá náà tẹ̀síwájú wípé ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà. Kí ni ìtumọ̀ eléyìí? Ìwé yìí jẹ́ ká mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà. Ó túmọ̀ sí wípé odidi ni a máa ń jẹ ẹ̀pà. Gẹ́gẹ́ bí ohun Ifá tí a sọ̀rọ̀ bá ní inú fídíò tí ó kọjá lórí Èjìogbè, ohun Ifá náà sọ wípé odidi ni a ń jẹ ìmúmu. Èyí túmọ̀ sí wípé oríṣi koríko kan tí ó máa ń ní ẹ̀ta kéékèèké nínú egbò rẹ̀. Ẹ̀ta yìí tí àwọn ènìyàn máa ń jẹ ni à ń pè ní ìmúmu. Ǹjẹ́ ti rí wípé ìmúmu tí ohun Ifá yìí tó ń sọ̀rọ̀ ń bá ní wípé nǹkan tí wọ́n ń jẹ ni. Ifá yìí wá ń jẹ́ ká mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ ìmúmu. Ṣé mọ̀ pé ó tún sọ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà, ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ ìmúmu. Lára ohun Ifá náà ni a ti gbọ́ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń folú èsúnsún sẹ́nu. Ìwé yìí jẹ́ kó yé wa wípé odidi ni à á fi olú èsúnsún sẹ́nu. Oríṣi olú èsúnsún kan ni olú èsúnsún, a sì máa ń sè é jẹ nínú ọbẹ̀. Ǹjẹ́ ti rí pé Ifá ó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí èèyàn ń jẹ ni. So a dẹ̀ ti sọ síwájú wípé bí òwe ni ọ̀rọ̀ Ifá. Àwọn ohun òwe, ohun ayé ìgbà ìwáṣẹ̀, àwọn ohun ìwọ̀nyí ni àwọn baba ńlá wa, òun ni wọ́n fi máa ń bára wọn sọ̀rọ̀, òun ni wọ́n fi ń sọ ọ̀rọ̀ Ifá. Ohun Ifá yìí tún jẹ́ kó yé wa wípé ohun tó rí ń torí, ohun tó níye lórí tí kò lábùkù, ohun tóòrè. Ohun Ifá yìí tún sọ̀rọ̀ nípa ọba Mákin, òòṣà Ọbàtálá. Gẹ́gẹ́ bí ìwé yìí ṣe fi yé wa, òòṣà Ọbàtálá ni eléyìí ń sọ̀rọ̀ nípa. Ohun Ifá náà tún fẹnu bà
Ìrànjẹ́, orúkọ ìlú kan ní Ìrànjẹ́. Ògo tẹ́ẹ́rẹ́, táwa ní ògo tẹ́ẹ́rẹ́, ohun tí ọkùnrin fi ń ṣọkọ obìnrin ni wọ́n ń pè ní ògo tẹ́ẹ́rẹ́. Ǹjẹ́ mọ̀ wípé àwa Yorùbá a nífẹ̀ẹ́ sí láti máa ṣe àpọ́nlé àwọn nǹkan tí ó bá níyì. Ìdí tí mo fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa odù Ifá tí a sọ̀rọ̀ bá ní inú fídíò tó kọjá náà ni wípé à ń dára wa lẹ́kọ̀ọ́. A mọ̀ wípé kò ń ṣe gbogbo wa la ní àǹfààní láti ka ìwé, kò ṣe gbogbo wa la láǹfààní láti jókòó wípé a fẹ́ mọ àwọn nǹkan ohun Ifá wa. Lórí ètò Get a Better Life TV a ti sọ fún yín wípé àwa máa ṣe nǹkan tí olóyìnbó ń pè ní research láti lè máa fi tó yín létí kẹ́ lè máa jàǹfààní kó lè rọ̀ yín lọ́rùn láti padà wá sílé láti lè máa gbé ẹ̀sìn, ìṣe àti àṣà yín lárugẹ àti láti lè darapọ̀ mọ́ ẹ̀sìn, ìṣe àti àṣà yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ohun Ifá yìí tún tẹ̀síwájú láti jẹ́ ká mọ̀ wípé ògo tẹ́ẹ́rẹ́ ń gbógun lọ ìlú Ẹ̀yìn-Gbẹ́ndú, ìlú Ìwọ̀nràn. Nínú àlàyé nípa odù yìí, nǹkan tí ó ń gbìyànjú láti sọ ni wípé ó lọ bá obìnrin lò pọ̀. Ǹjẹ́ mọ̀ wípé Ifá náà sọ̀rọ̀ nípa ire ọmọ. Níyìí ni Ifá yìí ti jẹ́ ká mọ̀ wípé ẹni tí odù Ifá Èjìogbè bá jáde sí, ire ọmọ ni ó pé fún un. Ìwé yìí fi yé wa wípé wọ́n máa ń pe ìlú Ìwọ̀nràn ní ìlú Gbẹ́ndú. Nígbà mìíràn abẹ́ obìnrin ni wọ́n ń tọ́ka sí. Ẹgbàá méjìlélógún náírà kan àti kọ́bọ̀ mẹ́wàá, ìyẹn owó ni à ń gbìyànjú láti ṣàlàyé ní ibi báyìí. Ní ayé ìgbà àwọn baba ńlá wa, wọ́n ní ìlànà táwọn náà fi máa ń rà, tó fi máa ń tà. Nínú Ifá yìí, ó ń sọ wípé ẹgbàá méjìlélógún, wọ́n ṣe àjò fún un, wọ́n lo ewé Ifá fún un. So Ifá yìí jẹ́ ká mọ̀ wípé wọ́n ṣe Ifá fún un, wọ́n ṣe Ifá fún ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀rọ̀. Ohun Ifá yìí sọ fún wa wípé pẹ̀kí tí ó débẹ̀ ń kọ́ nígbà tí ògo tẹ́ẹ́rẹ́ tí ó dé ibi nǹkan tí ọmọ obìnrin odidi èèyàn ló mú bọ̀. Ìyẹn túmọ̀ sí wípé ire ọmọ, bí ọkùnrin náà àti obìnrin náà ti ní nǹkan pọ̀, ẹ̀ẹ̀kan ṣoṣo ọmọ ni wọ́n fi bí. Ìdí nìyí tí Ifá yìí fi tọ́ka sí ire ọmọ. Bí ohun Ifá yìí náà ṣe sọ nìyí, odidi èèyàn láì fi ṣọ̀fẹ́ jẹ, odidi ènìyàn ni a ó gbà láì san owó. Nǹkan tí ohun Ifá yìí tó túmọ̀ sí nìyí, tó sọ wípé odidi èèyàn láì fi ṣe ọ̀fẹ́ jẹ. Ìyẹn túmọ̀ sí wípé bí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ní àjọṣepọ̀ lọ́fẹ̀ẹ́ ni ó máa ń di ọmọ. Eléyìí tí ó jẹ́ àṣẹ tí Olódùmarè tí ó fi sí àjọṣepọ̀ láàrin obìnrin àti ọkùnrin. Ẹ jẹ́ ká gbọ́ ohun Ifá yìí lẹ́ẹ̀kan sí kó lè yé yín lẹ́kùnrẹ́rẹ́ gbogbo nǹkan tí odù Ifá yìí ń sọ̀rọ̀ nípa. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. Ọ̀tọ̀ọ̀tọ̀, ọ̀rọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀pà, ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ ìmúmu. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń folú èsúnsún sẹ́nu. Ohun torí, ohun tóòrè ni wọ́n ń fún ọba Mákin lóde Ìrànjẹ́ kó lè bá àfohun tóòrè tani lọ́rẹ. Adífá fún ògo tẹ́ẹ́rẹ́ níjọ́ tí ń gbógun lọ ẹ̀yìn ìlú Ìwọ̀nràn. Ǹjẹ́ ti wá rí wípé àwọn ohun Ifá wa ó jẹ́ nǹkan tí olóyìnbó ń pè ní preserved wisdom, àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn baba ńlá wa tí wọ́n fi lo ìgbésí ayé wọn. Àwọn ìmọ̀ ìjìnlẹ̀ yìí ni àwọn ẹ̀sìn ìfẹ́ gbà lọ́wọ́ wa. Ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin sísítà mi ní gbogbo àgbálá ayé àti ní ilẹ̀ Nàìjíríà, ẹ jẹ́ ká rí Ifá gẹ́gẹ́ bí nǹkan tí ó wúlò fún wa tí a lè fi gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ó sọ fún yín wípé Ifá ó jẹ́ nǹkan aburú tí ẹ kò gbúdọ̀ tẹ́tí sí láti gbọ́. Ìdùnnú ló jẹ́ fún mi wípé
àwọn ìwé báyìí sì wà fún wa láti kà láti lè fi ṣíra wa létí ní àwọn nǹkan tí odù Ifá sọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, àwọn babaláwo wa wọ́n máa ń rán Ifá ni, wọ́n máa ń gbé Ifá sórí ni, ṣùgbọ́n kò ṣe gbogbo ara láǹfààní láti lè gbé Ifá sórí bíi ti àwọn babaláwo wa. Ṣùgbọ́n ó yẹ kí a máa mọ nǹkan tí Ifá sọ̀rọ̀ nípa lóòrèkóòrè. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti gbé àwọn ìwé Ifá síta. Àwọn ìwé Ifá wọ̀nyí wọ́n máa ràn wá lọ́wọ́ láti lè máa mọ àwọn nǹkan tí Ifá ń sọ̀rọ̀ nípa rẹ̀. Àǹfààní tí ó wà fún yín láti máa ka àwọn ohun Ifá wọ̀nyí ni wípé kẹ́ lè fi mọ bí Ifá ṣe máa ń fọhùn. Ṣùgbọ́n ẹ kò lè fi àwọn ìwé Ifá yìí, ẹ kò lè fi dá Ifá fún ara yín. Àwọn babaláwo wa náà la máa ń tọ̀ lọ tí ọ̀rọ̀ bá rú wa lójú. Àwọn ló máa gbé ọ̀pọ̀lẹ̀ ṣánlẹ̀, àwọn ló máa bu igi dá fún wa láti lè bá wa dá sí àwọn ọ̀rọ̀ ilé ayé wa, láti lè bá wa bi Ifá léèrè nípa ìrìn àjò ilé ayé wa. Ṣùgbọ́n tá a bá ń ka àwọn ìwé Ifá, tá a bá ń gbọ́ òwe Ifá, eléyìí máa jẹ́ kí a lè máa mọ àwọn nǹkan tí Ifá ń sọ̀rọ̀ nípa àti láti máa ṣí wa létí. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ bọ̀ nípa ọ̀rọ̀ ilé ayé yín, ẹ ní láti tọ̀ babaláwo lọ. Orí ètò Get a Better Life TV náà ni ẹ wà. Níbí báyìí ni a ti ń gbé ẹ̀sìn, ìṣe àti àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ fi ń bá wa lò láti máa wo àwọn fídíò wa. Ẹ má gbàgbé kẹ́ ẹ tẹ subscribe button ẹni tí ó bá tí ì tẹ̀. Ẹ má dẹ̀ tún gbàgbé pé agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn ó wà fún pé tí a bá fi fídíò síta ẹ máa tètè rí i. Òun ni agogo tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀. Kẹ́ ẹ sì tẹ agogo náà. Ẹ ṣé gan-an. Thank you and get a better life.